Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV, ṣé àlàáfíà ni a bá yín gbogbo lé ń kọ́. Wọ́n ní Tobi ó jáde ó ní kí àwọn olórí yìí kan fi Queen Naomi sílẹ̀ kan jẹ́ kí Queen Naomi move wá sínú palace o wípé enough is enough o. Wípé kí ló dé kí ni Queen Naomi ṣe fún wọn tí wọ́n ní Queen Naomi lára. Wípé ilé Queen Naomi ni Queen Naomi wà. Wípé kò sí ní ilé ẹlòmíì ní inú palace yẹn pò ń lò ní palace pé àwọn làwọn yanjú ràn láti wá sí inú palace pé so kí wọ́n jáde fún Queen Naomi kí wọ́n jẹ́ kí Queen Naomi wọlé bí a ṣe gbọ́ nìyẹn o allegedly. So Tobi jáde ó ní òun wà lẹ́yìn Kabiyesi o àti Dr. Elizabeth o láti support Queen Naomi láti padà wá sínú palace o. Wípé nítorí pé Queen Naomi ò ṣe nǹkan kan fáwọn. Wípé gbogbo nǹkan tí Queen Naomi ṣe fún òun nínú oyún wọ́n support òun ni. Wípé látìgbà tó ń ti bẹ̀rẹ̀ sí lọ bá Queen Naomi fàdúrà. Wípé Queen Naomi show ìfẹ́ sí òun. Wípé ìfẹ́ tí wọ́n show sóun gan òun ò rírú ẹ̀ rí. Ó ní so Queen Naomi ní láti padà wá sí inú palace pé torí èèyàn dáadáa ni wọ́n. Wípé inú palace yẹn ni wọ́n belong sí o. Wípé kò dẹ̀ sí ẹni tó máa gba palace lọ́wọ́ wọn. Wípé so kí àwọn olórí kí wọ́n fi ewé agbéjẹ́mọ́wọ́ kan fi ẹni ẹlẹ́ni sílẹ̀ kan jẹ́ kó padà wá sínú palace kó wá bá ọkọ ẹ̀. Nǹkan tá a gbọ́ tí Sobe sọ allegedly nìyẹn. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ wọnú gist tèmi tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń darapọ̀ mọ́ channel mi. Èmi ọmọ yín Mashola mo kí yín káàbọ̀ sí Mashola Gist TV, ṣé àlàáfíà ni ẹwà gbogbo lé ń kọ́. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A dẹ̀ tún máa ń sọ̀rọ̀ nípa politics àti àwọn gist mi. Ẹ̀yin èèyàn lé tẹ́ bá ti subscribe ẹ subscribe o so that tá bá ti post any gist ẹ máa rí òkè ní ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin ènìyàn à ń ṣe advert lórí channel yìí ní owó pọ́kú ló bá dé kò wọ́n rárá. Ẹ kàn sí wa ní masholagistv@gmail.com masholagistv@gmail.com. Yorùbá là ń sọ lórí channel yìí nítorí àwọn ènìyàn wa tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì àti fún àǹfààní láti má gbàgbé àṣà wa àti èdè wa. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ wọnú gist tèmi. Bí a ṣe gbọ́ o wọ́n ní Olori Tobi jáde ó sọ fún àwọn olórí yìí wípé kí wọ́n fi Queen Naomi sílẹ̀ kí wọ́n jẹ́ kó padà wá sínú palace. Wípé kò sí nǹkan tí Queen Naomi ṣe fún wọn. Wípé wọ́n kàn jealous Queen Naomi ní àìnídìí. Wípé torí àtìgbà tí òun ti mọ Queen Naomi wípé èèyàn dáadáa ni Queen Naomi. Wípé Queen Naomi ò deserve gbogbo nǹkan tí wọ́n ṣe fún Queen Naomi yìí. Wípé kí ló dé tó jẹ́ pé wọ́n halẹ̀ pé Queen Naomi ò ní wá sínú palace, Queen Naomi ò ní wá sínú palace. Ó ní ọkọ òun ló ń support àti Dr. Lizzie. Wípé Queen Naomi ní láti return sí inú palace kíákíá. Ẹ̀yin èèyàn wa bí a ṣe gbọ́. Bí a ṣe gbọ́ wọn ní Ashley wípé òun ò tiẹ̀ sọ nǹkan kan tiẹ̀ ìyẹn àti wáyé wọ́n ní àwọn òyìn ò sọ nǹkan kan. Wọ́n láwọn tó ń sọ̀rọ̀ yìí pé Queen Naomi ò lè padà wá òun ni àǹtí wa R àti àǹtí wa M. Wọ́n láwọn lọ ní pé àwọn ò ní gbà kí Queen Naomi padà wá sínú palace. Wọ́n láwọn méjì yẹn àwọn gangan ni the major problem ní palace Kabiyesi allegedly bá ṣe gbọ́. So Olori Tobi ń sọ pé òun ò bá wọn fọwọ́sowọ́pọ̀ nítorí pé ọkọ ló lórí aya. Nǹkan tí ọkọ ń bá sọ òun ni abẹ́gẹ́. Ẹ rántí gist kan tá a ṣe tí Kabiyesi ní pé àwọn fẹ́ lọ ra lé fún Olori Tobi lẹ́gbẹ̀ẹ́ palace nítorí àwọn twins yìí. Tó bá jẹ́ èèyàn tí ò dá ní Queen Naomi ṣọ́ máa make mention statement tó ń sọ yẹn tó ní this is your blood and your flesh, why do you want to cast them out of the palace? Let her move in, I accepted her. Ẹ̀yin náà rí i pé ọ̀rọ̀ tó lágbára ló jáde lẹ́nu Queen Naomi. Ọkùnrin wo lèèyàn máa sọ̀rọ̀ ọ̀rọ̀ báyẹn sí tí ò ní fẹ́ kú fún yàn. Queen Naomi is a wonderful person, very good person, very loyal person, very lovely person, very truthful person. So Olori Tobi ó ti gbé Queen Naomi dáadáa torí gbogbo ìgbà tó wà ní oyún ẹni tó rí nìyẹn tó ń fi àdúrà ràn lọ́wọ́. Ó wá ní pé àwọn olórí yìí o kàn fi Queen Naomi sílẹ̀ kí Queen Naomi wọnú palace padà o.
ipe yín ọkọ lòun òun ò support wọn o ipe kí Queen Naomi ṣe fún wọn tí ò bá ń ṣe pé nítorí wọ́n jealous Queen Naomi ni allegedly bá ṣe gbọ́ nìyẹn lẹ́nu Olori Tobi ẹ̀yin aráalé ẹ̀yin náà dẹ̀ rí i pé àtìgbà tí Queen Naomi ti wà ní royal mansion yẹn CCM àti CCR wọn ò dẹ̀yìn ẹ̀mẹ́wàá ni wọ́n ń lọ síbẹ̀ royal mansion yẹn ó ti wọ̀ wọ́n lójú ẹ wo nǹkan tí CCM sọ nínú gist ta post tó ní pé kí Kábíyèsí fún un ní royal mansion ní Lẹ́kì ipe condition tó ń fi máa jáde nínú palace nìyẹn ìyàwó gidi wo ló ń sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí oníkọ́kọ́ ẹ fún ẹ nílé tó tí ò bá ti fún ẹ nílé ò ní kúrò ní inú palace ṣé ọkọ ẹ ò ní kó lọ ra lé ni ṣé bí Kábíyèsí ti sọ fún yín kẹ́ lọ ra lé ìwọ ló takú lò ra lé ó ṣe wá jẹ́ ibi tí Queen Naomi wà tí Kábíyèsí ti fún wọn òun ló wá fẹ́ gbà ṣé ẹ ti rí pé àwọn olórí wọn máa ń ja ìjà tí ò ní ẹsẹ̀ ńlẹ̀ ìjà tẹ̀ ń ja ìjà tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ tí ò tiẹ̀ make sense lẹ̀ máa ń jà so bá ṣe gbọ́ nìyẹn wọ́n ní Olori Tobi ní òun ò support wọn ọkàn ló ń support tá bá tún gbé ní update a máa mú wá fún yín etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe like kò ní kan ìsàlẹ̀ àpò ní àṣẹ Ọlọ́run ọba òkè òkè ni ọlá yín á máa lọ ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé kẹ́ subscribe kẹ́ like kẹ́ fún fídíò yìí ní thumbs up God will bless you thank you so much share this video like and subscribe.